Àlàáfíà fáwọn lè yí o. Ṣé wà nílé? Ṣé wà ní àbẹ́sì ni bàbá dà? Bàbá dà. Ẹ̀jẹ̀ ló dà fún mi. Báwo dẹ̀ ni? Àlàáfíà ni. Jẹ́ ọkọ̀ jókòó báyìí náà. Máa ń jáde nísìn. Mo wà bàbá. Lovers all over the world. A ní ká wá kí bàbá Suebebe. Wọ́n ló tún rẹ̀ bàbá díẹ̀. Ẹ ló rẹ̀ wọ́n díẹ̀. Bẹ́ẹ̀ni. Bàbá mọ̀ wọṣọ ni. Wọ́n ló rú àti wọ̀ fún wọn tẹ́lẹ̀ àti múra fún wọn. Wọ́n náà rú wọn ni o. Àlejò bẹ́ẹ̀. Wọ́n ló rú wọn. Ẹ máa ń tẹ́lẹ̀ bá wọn wọṣọ kí ebi ṣe just say. So, wọ́n fẹ́ bá bàbá wọṣọ. Bàbá Sue. Bàbá ṣàlàáfíà ni. Mo ní ṣàlàáfíà ni. Wá òkè. Lórúkọ Jésù ẹ máa wá òkè. Bàbá láwọn wá òkè. Àwọn visit bàbá ní jàre bàbá Suebebe so that mo gbàdúrà a ò ní ṣàìsàn. Àmín Jésù. 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 Ipá ọ̀tá kò ní borí wa. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín Jésù. Ọlọ́run àlàáfíà yóò jọba láyé wa. Àmín Jésù. A ó dẹ̀ rí ọwọ́. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín. 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 Ṣé mo àti gbé bàbá ti pẹ́ àwọn tó dẹ̀ ń tọ́jú wọn tọ́jú wọn. So for the past a month or a month and a half, wà là ń ṣe wọn gbà fún wọn jíjẹ mímu oògùn gbogbo ẹ̀ so káàtì wà fèsì wọn káwọn èèyàn tó rí wọn ilé bàbá rẹ̀ o so ṣe mọ̀ ọ̀dọ̀ wọn rí bàbá is doing fine but àwa ní ká pay visit fún wọn ṣe ti wọṣọ fún bàbá ẹ jẹ́ bá wọṣọ fún wọn ẹ jẹ́ ká wọṣọ so that so gbogbo ẹ̀yin alátìlẹ́yìn ẹ̀yin supporters Ọlọ́run ní fi yín sílẹ̀. Àmín Jésù. Ẹ jẹ́ á jọ pàdé fún program lọ́la ọ̀la ní Sunday à ń ṣiṣẹ́ lórí ìgbọràn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ máa jẹ́yàn lọ́dún yìí pẹ̀lú ìgbọràn ọ̀pọ̀lọpọ̀ òdẹ̀ ní jẹ́yàn lọ́dún yìí pẹ̀lú àìgbọràn so bí àwa bá fẹ́ tí a sì gbọ́ràn ó láòjẹ èrè ilẹ̀ náà so béèyàn bá gbọ́ràn yóò rí ògo Olúwa kí ló kó ìdààmú bá ayé àìgbọràn kí ló kó wàhálà bá ayé àìgbọràn kí ló mú kí ayé bọ́ sínú ogun àìgbọràn kí ló mú ṣòro àkọ́kọ́ wá fún orílẹ̀-èdè àìgbọràn tí Ádámù àti Éfà ẹ má jẹ́nu èso igi eléyìí ni ẹ jẹ wọ́n dẹ̀ jẹ so àìgbọràn wọ́n dẹ̀ kó bá wọn so kí ni kì í jẹ́ kẹ́mi ọkùnrin míì gùn àìgbọràn kí ni ò kì í jẹ́ kẹ́mi obìnrin míì náà gùn àìgbọràn kí ló máa ń lé obìnrin míì kúrò ní ibùjókòó àìgbọràn láti ẹ bá wọṣọ fún wọn so à ń ṣiṣẹ́ lórí àìgbọràn olùfẹ́ jájọ pàdé lọ́la ní Àgbàlá Gabriel wọ́n ọ̀nà rẹ dẹ́gbẹ́dá wọ́n bá ti dẹ́gbẹ́dá fọ̀nà méjèèjì sọ́pọ̀ lọ sí Àgbàlá Gabriel mo gbàdúrà wàá jẹ́ èèyàn lọ́dún Àmín Jésù. wàá la ipa Àmín Jésù. bàbá dà. Okay, very good. Oh, bàbá, oh. Ṣé wo ọmọ ń ṣẹlẹ̀? Ẹ bá wa bá ń ibi ìṣókò bọ́ sóye ṣé kò máa mú òye yẹn. Oṣù ọ̀. Ó ti mú òye yẹn. Ẹ jẹ́ kí bàbá Kàn kọjú sápá yíyà. Díẹ̀ ẹ wá sún ọmọ yẹn. Ẹ kó wa lọ sí ẹsẹ̀ ọmọ ìwà. Ẹ máa kú ìtọ́jú bàbá o. Ó sì lọ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ẹ máa kú ní ojú kìíní ó sì máa lọ sẹ́gbẹ̀ẹ́ yẹn dáadáa. Fáànù yín àjọgbà lọ́sẹ̀ ni. Àwọn bẹ́ẹ̀ ní kékeré jáde fún yín. Bó wà lọ ṣe? Èmi fẹ́ jókòó, ó kẹ́jẹ́ mi jókòó báyìí. Ó lè jókòó lẹ́gbẹ̀ẹ́ báyìí. Bàbá ṣàlàáfíà ni. Bó mi dànù? Ó ti dá bẹ́ẹ̀ abẹ́rẹ́ ibú. Torí táìmù ooru láwàá yìí lágbára. Ooru mú mo tún wọlé tí mo kàn feel like n tiẹ̀. Torí nígbà tí travel náà mo ti wò pé
jẹ́ n tún gbé aṣọ ìwọ̀ àti kódà bàbá Suebebe mò ń lọ bàbá báwo ni ẹ pẹ̀lẹ́ kí ló ṣe yín. mo kàn rí pé mi ò lè jẹun. ẹ̀yin lè jẹun. bẹ́ẹ̀ mọ ìjókòó yín sí ikùn mi máa ń ikùn mi ó le ó le. sórí má rí oúnjẹ yẹn báyìí bá bòkèlè méjì mẹ́rin báyìí. mẹ́tọ̀ mo ń gbọ́ yín sà. tí wàá bòkèlè bíi méjì mẹ́ta màá ti yó. ẹ bá ti bòkèlè méjì mẹ́ta ẹ ti máa yó. nígbà ebi yẹn dẹ̀ ń pa mí. sọgbà máa ṣàlàyé máa pe dókítà tí ó tẹ́kẹ̀ àwọn nígbà yẹn ó wá ní kí n lọ ṣe abdominal scan. abdominal scan. ẹ já kí àwọn ará ilé náà gbogbo ẹ̀yin olólùfẹ́ Agbala Gabriel gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ bàbá Suebebe ṣé ẹ gbàgbé bàtà lọ gbé wọn níbo náà. Ládó Èkìtì. So adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fáyé bàbá ó mà ti ń lọ ọdún kan báyìí ó ti ń lọ ọdún kan tá a wá gbé yín ó ti ń lọ oṣù wo ni náà ta ló lè rántí ṣé June ni irọ́ May June ó yà pé June ni June yẹn ni. So ẹ wá wo bàbá báyìí ẹ wo àtìgbà tá a ti lọ gbé wọn tọ́lọ́run dẹ̀ tó fi kọ́lé fún wọn ní Ìbàdàn bí tí Ọlọ́run dẹ̀ ń mójútó wọn fún ẹ because àwa kọ́ là ń mójútó wọn. And ẹ̀yin obìnrin méjèèjì ẹ máa bọ̀ I want to really appreciate you ẹ dúró sí ẹ̀gbẹ́ bàbá báyìí ẹ̀yin náà ẹ dúró báyìí àwọn méjèèjì tí wọ́n ń tọ́jú wọn rèé o ẹ dúró sí ẹ̀gbẹ́ bàbá báyìí ẹ̀yin náà ẹ dúró kọjú síwájú àwọn méjèèjì tí wọ́n ń tọ́jú bàbá rèé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gan pé ẹ ṣé o I want to appreciate you ẹ kú ìtọ́jú o Ọlọ́run á máa tọ́jú yín náà iṣẹ́ kí àrùn ilé arúgbó wa náà ti ń ṣe tẹ́lẹ̀ àbí wọ́n láti mú yín. ilé arúgbó Agbala Gabriel so á dẹ̀ mú wá síbí so kí lẹ lè sọ nípa ìtọ́jú bàbá látijọ́ yìí kí lẹ lè sọ nípa ẹ̀. ìtọ́jú bàbá ó wà òkè jùgbà tí wọ́n lọ gbé wọn ní Adó lọ lẹ́nu ọjọ́ mélòó ló kàn dàbí pé ó rẹ̀ wọ́n díẹ̀ tí wọ́n fi wá tún lean díẹ̀ báyìí. kí ló fà tó fi rẹ̀ wọ́n. ó rẹ̀ bóyá bíi malaria nǹkan kan ṣá ló ṣáà ti bẹ̀rẹ̀ wọn ò lè jẹun dáadáa wọn ní tọ́ bá ti gbóúnjẹ fún wọn wọn lóúnjẹ yẹn wọn ti bùbí méjì wọn ló ti sú àwọn ó jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀. tọ́ bá ti jẹun díẹ̀ wọn ò ní jẹun mọ́ wọn ló ti sú àwọn. wọn ló ti sú àwọn ẹ gbọ́ kí lẹ lè sọ mà. bẹ́ẹ̀ ni tí èkejì mi sọ náà bẹ́ẹ̀ ló ṣe rí wọn lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí ló rẹ̀wọ̀n díẹ̀ tọ́rọ́ ti rìkọ́fà padà dáadáa tẹ́lẹ̀ àwọn lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí ó rẹ̀wọ̀n díẹ̀ bíi wọ́n ní bíi ibà wọ́n lóògùn wọ́n ṣe gbogbo àmọ́ báyìí wọ́n náà bá ti jẹ oúnjẹ díẹ̀ báyìí náà àwọn á kàn lè dìdìdì ni. ok ẹ ṣe wá sí báyìí náà bàbá ẹ̀yin gẹ́gẹ́ sọ bó ṣe ń ṣe yín fáwọn èèyàn ẹ kọ́ kí àwọn èèyàn fún ìtọ́jú yín náà torí pé wọ́n kọ́ lè fún yín àwọn èèyàn gbogbo last year títí wọ December wọ́n sanwó oṣù àwọn tó ń tọ́jú yín ó dẹ̀ pé láti December yẹn láti rọ́wọ́ ẹnikẹ́ni tó fi di pé ẹ bó lẹ́tẹ̀ ta ló tẹ̀ wá ń bó lẹ́ ṣe ń jẹun bó lẹ́ ṣe ń bó lẹ́ ṣe ń sanwó àwọn tó ń tọ́jú yín láti bí ending December yẹn. Agbala Gabriel ló ń ṣòwò oṣù wọn. bẹ́ẹ̀ ni Agbala Gabriel ni o. Ọlọ́run ni kì í ṣe wa Ọlọ́run ni kì í ṣe wa náà bàbá ẹ sọ bó ṣe ń ṣe yín. ṣé rí tẹ́lẹ̀ mo máa ń jẹun gan. ẹ máa ń jẹun gan. tẹ̀mẹ́ta mo tún máa jẹun lóru bọ́kàn ya àwọn mi kàn ṣe mọ̀ kí nǹkan máa irritate èèyàn kò kàn oúnjẹ kan lọ déédéé. kí nǹkan mu mi kí n mu juice máa ń gbà omi àti juice ò lè pé omi àti juice ò lè ṣe nǹkan kan. omi àti juice. pé kí nǹkan máa mú kí n máa mú. so mo wá ń ṣàmú tiraka tó bá ṣe oúnjẹ yẹn máa jẹ díẹ̀ ẹ̀ máa jọ mọ́ pé sẹ́ẹ̀bà bẹ́ẹ̀ kí n bí o mo ti wà òkè. so máa notice pé inú mi nísàlẹ̀ báyìí. ẹ má ṣe nísàlẹ̀. ó wá ní rúbutu ó le àti bá láì dáhùn ó máa relieve mi. okay. so
tó máa sọ fún dókítà yẹn mo ní báyìí ó ní àbí tí n bá lọ ṣe abdominal. ìyẹn dókítà tó ń tọ́jú yín yẹn ṣé wọ́n sì máa ń wá. irọ́ ìtàn mo tán gbé mi lọ́dọ̀ ẹ̀ ń gbà yẹn. bẹ́ẹ̀ni. kí tẹ̀ lórúkọ ẹ̀. Tọ́lá ní hospital. ó ní sọ́wọ́ tí wọ́n bá yá scan yẹn tó ń rí ló máa mọ̀ pé nǹkan báyìí ni ó ń ṣẹlẹ̀. ó ní nǹkan tó ń affect ẹ̀ tó lè ṣẹlẹ̀ olóòlè tó rí sí méjì mẹ́ta. ó níbẹ̀ tó ń wò lè pọ́ìntì mi. òun ò lè. ó lóun ò lè dá sọ ẹyọ kan pé ilé yìí bá. bóyá ilé ló ń ṣe yín báyìí. láì jẹ́ pé ṣe scan yẹn. ó wá ní ká ṣe scan yẹn scan báyìí. ó ní ya scan. ok. wọ́n á ní kó júwe ibi tí wọ́n ti ń ya scan. ó wá ní èyí tó fast ó wà ní challenge. wọ́n á ní ẹjọ́ sà èló ni ó ní 11 ní tẹ́lẹ̀. 11,000. oníbẹ̀rẹ̀ tí ń sin olóòtú di 15,000 náà ya scan ìyẹn òyìn òun ṣe problem bàbá ẹ̀ na apá yín wò káwọn èèyàn rí ẹ̀ na apá yín dáadáa bàbá ń na apá wọn ṣé ẹsẹ̀ ń ṣe náà dé òun ò tí ṣe náà kò tí ì control. wọ́n ní kí n ní sùúrù kégbò yẹn kò jìnnà kó tà pa. ìyẹn ti sọ yẹn torí ṣèyẹn ti sọ ẹ̀yìn yẹn torí bàbá ní bed sọ báwa ní bed sọ yẹn nígbà wọn ti mójútó tá a ti ń ní kẹ́nìkan torí mo rántí pé ẹnìkan gba 250 lóṣù ńgbà yẹn ṣó padà wá. kò padà wá Agbala Gabriel náà wọ́n ṣe wá sẹ́ǹdì àǹtí kan báyìí. àǹtí kan. ok. mi ní parọ́ fún yín ṣé ìgbà tí woman yẹn gbé oògùn yẹn dé ṣe ló dà pé oògùn yẹn gangan ló fi egbò yẹn síbẹ̀. ẹ gbọ́. torí tẹ́lẹ̀ tí ihò tó wà ń bẹ̀ tẹ bá ṣọwọ́ báyìí á wọlé. ní ihò tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn ni. báyìí wá ń kọ́. níbo ojú ẹ̀ báwo ló lè ojú ẹ̀ ṣe mọ́ báyìí. ojú kékeré báyìí ló kù. so àǹtí yẹn ló wá ní ká máa fògùn yẹn sí kí n máa mú oògùn yẹn. ó ní àwọn ọmọ ògùn tí oògùn yẹn ṣe wà kù. wọ́n wá ní ìjọ. wọ́n wá ìjọ tí wọ́n ní. Wednesday ẹ̀ ṣoògùn yẹn kù. wọ́n gbé díẹ̀ kékeré wá wọ́n ní kò pọ̀ ńlẹ̀ pé. èlò náà bá yín gbé wá nígbà tí sọ pé òun ló ń ṣiṣẹ́ yẹn èlò náà ń gbé wá. ṣé wọ́n sọ bẹ́ẹ̀ fún yín. ṣe bí dádì kí n ló fún wọn lówó lọ́jọ́ yẹn ṣe rántí ìtàn fún wọn èmi mo ní kọ́ fún wọn lówó yẹn ìsìnà méjì náà gbé wá bí oríṣi méjì ni méjì ni 50,000 méjèèjì mo ní kọ́ ni mo fún wọn lówó lọ́jọ́ yẹn mo rántí àti yẹn ó sì wà church ní Wednesday now lovers all over the world a ó rí àánú gbà. àmín Jésù. àìsàn ò ní dé bá wa ẹ wo ẹ̀yin lẹ kú tọ́jú bàbá o. ẹ ṣé mo dúpẹ́ o. bàbá òun ṣe fámìlì wa ṣùgbọ́n ìfẹ́ pé bàbá yìí ti ṣe tíátà rí wọ́n jẹ́ àgbà náà wọn tó ti ṣe é rí iṣẹ́ tó lè mi ṣe lọ gbé wọn gbà tó ń sẹ́ǹ fọ́tò sí mi gbà yẹn kémi náà rí kọ́ndíṣọ̀n bàbá yìí ẹ̀dẹ̀ lọ gbé wọn meanwhile a gbé wọn gan torí ilé bàbá láwọn ti fẹ́ kú sínú ilé ni bàbá ṣe ìgbàgbé. mi ìgbàgbé sá o. bàbá ní Àgbàlá Gabriel mo ti fẹ́ kú sínú ilé láti lọ gbé wọn ní ṣọ́ọ̀ṣì yìí ni ẹ máa gbé mi lọ Ìbàdàn ńgbà táwọn yẹn dẹ̀dáwó fún wọn gbà yẹn fúnra àwọn èèyàn ló sọ pé dádì number 1 ẹ kọ́kọ́ gbélé dúró fún bàbá yìí bàbá go àbísẹ́yìn gan béèrè lé ni. èrò àwọn èèyàn náà sọ pé àwọn èèyàn níyà. pé pẹ́pẹ́rẹ́ǹtì ilé fún máa yìí kò sẹ́ni máa gbà wọ́n sílé o. nígbà yẹn ní last year pẹ̀lú condition yìí pé bí ojú 2 bedroom ẹ̀kọ́ fún wọn. òun náà dẹ̀ bá yín ṣe yìí òun náà dẹ̀ ṣe abẹ́ẹ̀ rí kò ní fọ ṣe bí tọ́lẹ̀tì wà mí. ilé yìí ó wà pa bàbá ṣé kébì náà máa kó bọ̀ wá sọ́dọ̀ kébì ẹ fẹ́mi náà yàrá kan so ẹ kú tọ́jú bàbá ẹ kú tọ́jú bàbá torí we have done a lot bẹ́ẹ̀ stage tí bàbá wá yìí wọ́n ní bàbá nílò scan then obìnrin tó bá wọn gbé àgbọ̀ ṣáárí tí irú situation báyìí èèyàn máa manage wọn tí ọjọ́ ogbó so mo gba Ọlọ́run gbọ́ pé
Ọlọ́run yóò tún jẹ́ kí kára bàbá tún le jù báyìí lọ. Àmín Jésù. Ẹ̀yin tẹ́ fẹ́ pe bàbá ẹ fún fún bàbá ṣe mọ nọ́mbà yín lórí. Mo mọ̀ lórí wọn. Ṣé lè pe nọ́mbà yín fáwọn mo fẹ́ fi sáré fi hàn fún yín ní sà. Okay. So oògùn tán ní ó yẹ kí n máa lò ní pibet. Mo gbọ́dọ̀ kọ́kọ́ ṣe scan yẹn ná. Pibet oògùn yìí kó wà òkè gan. So wọ́n ní láti India ni. Ziane city capsule Ziane èlò ní wàá pè. Wọ́n ní mẹ́ta ẹ̀ ṣẹlẹ́fẹ̀ẹ́ dá. Bẹ́ẹ̀ni it's 30,000 per bottle. Bẹ́ẹ̀ni. Okay. Ó tó wá pè mí. Ọmọ tí wọ́n lè má. Wọ́n ti pè mí padà lánàá pé ó ti di 35. Okay. Bàbá kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín ní àárọ̀ yìí? Ìrànlọ́wọ́ ni o kí ti ẹ̀rù owó tọ́jú ara mi. Agbala Gabriel wọ́n ti ṣe bẹ́bẹ́ o. In fact kó jẹ́ mi gan ni àkọ́bí Agbala Gabriel kò ní ṣe kọjá ìtàn ṣe fún mi. Bẹ́ẹ̀ ni kó jẹ́ mi làkọ́bí. So mo á fẹ́ kẹ́ bá kẹ́ ràn mí lọ́wọ́ kẹ́ lè kún wọn lọ́wọ́ kó mọ́ kẹ́rù yẹn mọ́kàn dáṣẹ̀ sórí àwọn nìkan. Ìrànlọ́wọ́ lọ́tún lósì ni mo need. Ẹ ti ń ṣe o ẹ ti ń ṣe bọ̀ láti ilẹ̀ kò dẹ̀ ní sú yín. Ẹ ní regret ẹ o lágbára Ọlọ́run a dẹ̀ ní fi báyìí san. Orí máa wú all the time ni because mi ti ẹ mọ kan tí mo lè sọ mi mọ́. Torí láti bí 1 year yẹn kò sí mi rí family kankan lẹ́yìn kankan pè mí báwo ni sà ṣe wà òkè àbá ti wá sọ́dọ̀ yín ọ̀nà ló jìn kíní kan màá ní mo ti gbọ́ bọ̀ Agbala Gabriel ẹ̀ bá sọ mi pé ọ̀nà ló jìn rí tí nǹkan kékeré bá ṣe mí báyìí kíákíá ìwọ̀nba tán bá ní wọ́n tún sẹ́ǹdì ẹ̀ sí mi so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ o owó ni mo ní ìdí báyìí láti tọ́jú ara mi owó àwọn kan kéékèèké. Ẹ fẹ́ ya scan. Mo fẹ́ ya scan mo fẹ́ ra oògùn tí mo rí tán ní kẹrà yìí. Wọ́n ní mẹ́ta ẹ̀ ní ẹ fẹ́ rà á then àǹtí tó ń bá yín ṣe àgbo wá káwọn náà bá yín ṣe wá then àwọn tí wọ́n ń tọ́jú yín náà. Bẹ́ẹ̀ni. Àwọn náà à ń fún wọn ní owó oṣù. Bẹ́ẹ̀ni ṣẹ́rí pọ́nà Agbala Gabriel pọ̀ ṣẹ́rí pọ́nà wọn pọ̀. Lágbára. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn kan sọ ń gbà pé wọ́n máa ràn mí lọ́wọ́ lórí owó oṣù wọn bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ̀nà oníkálukú. Ẹ̀yin tẹ́ ẹ promise kẹ́ máa support wọn lówó oṣù tẹ́lẹ̀ máa fáwọn àwọn tó ń tọ́jú wọn. We are expecting by God's grace ń dààmú ẹ̀ láti máa pè yín pé ṣé ẹ gbàgbé tí ẹlẹ́ṣin no à ń ṣe bẹ́ẹ̀ a gbàgbọ́ pé tí ẹ̀mí Ọlọ́run bá ti tìyàn láti ṣe lèyìn ó ṣe. Bàbá ẹ tẹ́ ẹ pé nọ́mbà tẹ́ ń lò fáwọn èèyàn tó fẹ́ pè yín láti kí yín. Nọ́mbà tèmi gangan. Ẹ tún sọ again pé nọ́mbà tèmi gangan. Nọ́mbà tèmi gangan. Excuse me. 080 29 94 26 62. Ẹ̀mẹ́ta ni mo lè pè. Ẹ wá farabalẹ̀ pé dáadáa nọ́mbà tí ń lò again. Nọ́mbà mi gangan. 080 29 94 26 62. Ẹ pè lẹ́ẹ̀kan sí ká farabalẹ̀ pè sí. 080 29 94 26 62. Ìyẹn lẹ́yìn dáfẹ́ pé bàbá láti máa kí wọn àbówó ìkẹ́ máa fún wọn ní nǹkan lóṣù bóyá lọ́sẹ̀ pé bàbá ẹ máa bẹ́ mi fi jẹun. Bàbá ò lè ṣiṣẹ́ kankan báyìí wọn lè ṣe kankan. Oúnjẹ tó ń jẹ́ dẹ̀ sọ́nù ètò oúnjẹ ń sọ Nàìjíríà báyìí ó lágbára. Ẹ̀yin tí ẹ gbìn sáyé bàbá láti ọdún tó lọ ẹ ṣé o ojú ò ní tì yín o ọ̀tá ò ní yọ̀ yín. Thank you for your wonderful support for Bàbá Suebebe. Bàbá Suebebe rí ẹ̀yin wo lẹ ṣe dá wọn mọ̀
bàbá Suebebe rèé. ẹ ṣé o. Condition wọn ò nílò monitoring. Bàbá ń fẹ́ ya scan again, wọ́n tún fẹ́ ra oògùn. Then tó bá wọn ṣàgbówá, then àwọn tó ń tọ́jú wọn náà wọ́n á fún wọn ní nǹkan kan ní tóṣù bá parí. So ògo ni fọlọ́ nígbà tí ó tẹ̀ sí mọ́ọ̀chì mo tiẹ̀ tún bá wọn dé sí 20,000 torí 30,000 náà ń gbà tẹ́lẹ̀. Nígbà mi ò dé wá rí ẹnìkan tí mi tẹ́mi náà ò rí much, mo ṣáṣe wọn bá fún wọ́dà pósù tó lọ iná 20,000. Ẹ má bínú o, àárín nǹkan kan wọ́n dẹ̀ fi ayọ̀ gbà á. Wọ́n ní tó wáyé pé bàbá àwọn ní ń kọ́ pé ṣé àwọn ò fi wọ́n lẹ̀ ni. Nínú mi tẹ̀dù sáwọn arábìnrin lórúkọ Jésù ẹ jẹ́ èèyàn láyé ẹ pẹ̀lẹ́ ẹ rí àánú gbà ojú òní ti ẹ̀yin náà ẹ ṣe ẹ kó tọ́jú bàbá o ẹ ṣe o wọ́n ń tọ́jú bàbá gan àfi bí ẹni bó náà ṣe ń tọ́jú. Wọ́n gbìyànjú o wọ́n gbìyànjú sà àfi téèyàn bá fẹ́ parọ́ lókù wọ́n gbìyànjú. Mo dẹ̀ ń gba aládùúrà náà Ọlọ́run ọba tó láyé ó lọ́run á ṣe wọ́n lẹ́san rí. Àwọn náà ò ní fi irú ẹ̀ gbà. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin èèyàn mi ní Nàìjíríà home and abroad ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ mi sì kù o ìrànlọ́wọ́ sì kù tẹ́ máa ṣe fún mi mi ò fara mi pamọ́ wọ́n ní ọwọ́ tó bá ń dùn yàn èèyàn fi pamọ́ sábẹ́ aṣọ so àwọn Agbala Gabriel wọ́n ń ṣe lójoojúmọ́ ẹ jọ̀ọ́ ẹ tó bàbá mi kún wọn lọ́wọ́ ẹ má jẹ́ ó dá wọn nìkan ẹ ṣíjú àánú wò mí ẹ ṣàánú mi láti lè rówó ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni wọn ní bẹ̀yìn lẹ́bẹ̀ burúkú o ẹ kéré òkò délé ẹ ní tàjò gbé ṣáájú ogun ṣẹlẹ̀ níwá ń ṣẹlẹ̀ lẹ́yìn kò ní tàn yìí lójoojúmọ́ ayé ẹ máa rí ọwọ́ tì í àpò ṣàṣàmúra kì í gbẹ àpò yín ò ní gbẹ ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ ṣàánú owó ní tóun ò bá sí ilé kẹ́nikẹ́ni má sọ̀rọ̀ ọ̀hún gbogbo ohun tá à ń sọ yìí náà owó ni ẹ dákun dábọ̀ ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ṣe. So a rí àánú gbà ẹ̀yin tí ẹ fẹ́ support mi rí nẹ́tíwọ̀kì ń bí kọ́ àdẹ́ ti máa wọlé mi rí nẹ́tíwọ̀kì àbádẹ́ ìgbé kọ́ díẹ̀ so ẹ̀yin tí ẹ fẹ́ pè ẹ pè sórí 07054 900 751 èèyàn méjì mẹ́ta bóyá ẹ̀yin fẹ́ assist wọn láti san sálárì àwọn tó ń tọ́jú wọn bóyá ẹ̀yin lágbára láti bá wọn ya scan yẹn bóyá ti àbọ̀tán gbé wá bóyá ti ògùn tán ní kọ́ra bóyá maybe for feeding just a little support fún bàbá a rí ọwọ́ Ọlọ́run a máa tẹ̀síwájú ẹ ṣé o ẹ ń ti bàbá lẹ́yìn gbogbo wa ń ṣe é lẹ̀ irú tá à ń ṣe fún wọn yìí à ń ṣe fún Ọlọ́run tó tẹ́ni ohun tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì rẹ̀ so ẹnìkejì wa ni bàbá though might not be family but àgbé ọlọ́ǹga fún tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn so and we do not take it for granted èmi náà fẹ́ wò wọ́n ràn mo ṣògbókè jẹ́ ká tún wá kí wọ́n lénìí ká tún wo ohun tí ó ṣẹlẹ̀ mo gba Ọlọ́run gbọ́ ẹjá wá kí bàbá lénìí ká tún wo ohun tí yóò ṣẹlẹ̀ on a normal ground kí nǹkan wá kí wọ́n ká dẹ̀ kú òní bẹ̀tì ẹ̀ tún wò àwọn tí wọ́n lè jẹun dáadáa wọn kàn yà scan kí bàbá kọ́ndẹ̀rẹ́ mi ló léyìí kí wọ́n ṣì wà láàyè fún wa ẹjá wọjọ́ sí tí wọ́n ń sọ̀rọ̀ pé àwọn ṣe àwọn kan o kọ́jọ kọ́ndẹ̀rẹ́ jẹ àwọn ẹ wò bọ́ ṣe voice out pé àwọn àbí bàbá kílẹ̀ sọ lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀ ni mo ní gbogbo obìnrin tí mo bá ṣẹ̀ àti èyí tí mo ṣe àti èyí tí mo ṣe kan dáríjì mi mo gbé ìgbéraga mo gbé kalẹ̀ mo dẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ mi. àti lọ́wọ́ Ọlọ́run náà. àti lọ́wọ́ Ọlọ́run náà. lórúkọ Jésù àárí ànúgbà àárí ànúgbà so bàbá níṣẹ́jú kan ẹja àwọn bó ṣe ń ṣe yín báyìí torí àwọn èèyàn máa pè wọlé díẹ̀ so lovers èyí tí Ọlọ́run máa lò fún bàbá níwọ̀nba díẹ̀ kan fi gẹ́tò gbòǹyà scan jẹun lóúnjẹ dẹ̀ sílé sọjá lẹ́yìn tó fi máa ṣe lóṣooṣù nàbà wá ti pe nọ́mbà wọn àwa ti pe nọ́mbà wọn ọ̀rọ̀ báwo ló ṣe wá máa ń ṣe nínú ọjọ́ mẹ́ta yìí báwo ló ṣe ń ṣe báwo ló ṣe ń ṣe mi ò lè jẹun so mi ò lókun tí wọ́n bá gbóúnjẹ síwájú mi báyìí tí bá ti lè bòkèlè bí méjì báyìí mo ti láti kàmí láyà máa ní mo ti yó mo dẹ̀ rí pé mò ń rù
so inú máa ìsàlẹ̀ inú mi tí bá jókòó báyìí abdomen mi ní bíbá àwa owó alẹ́ kankan kan so gbà tí máa ń explain fún doctor wa ní pé kí n lọ ṣe scan wọ́n dẹ̀ ní scan yẹn pé 15,000 ni so wọ́n tún júwe oògùn fún mi wọ́n níbẹ̀ kí n kọ́kọ́ ṣe scan yẹn káwọn tó lè fọwọ́ sí pé kí n máa lo oògùn yẹn. ṣọ́pọ̀ wọlé ni. pé káwọn kọ́kọ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ náà. pé kọ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ kó tó di pé àwọn máa sọ̀rọ̀ oògùn tí wọ́n máa lò fún mi. so kò dẹ̀ pé ẹsẹ̀ mi ò dẹ̀ kò tí ì ṣe rìn débi pé màá ní mo fẹ́ sáré síwájú sáré sẹ́yìn kò síbi tí mo lè lọ mi ò lè ṣiṣẹ́ kankan báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀yìn ni ẹ jọ̀ọ́ ẹ ní fàìsàn ló gbà o ẹ ní jókòó sórí ìdùbúlẹ̀ lo ìgbésẹ̀ ayé yín ẹ jọ̀ọ́. àmín. bí mo ṣe wà yìí náà kò tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n kò sí ìgbà tí mo fẹ́ ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní ẹ jọ̀ọ́. Ó lágbára. Ọlọ́run yóò ṣe àṣepé iṣẹ́ ìlàyé yín bàbá. Ọlọ́run yóò ṣe àṣepé iṣẹ́ ẹ̀pẹ̀lẹ́ ṣẹ́gun ọ̀gbìn. Èmi náà máa tún ṣe nǹkan kí èmi náà tó lọ. Èmi náà tún ṣe nǹkan. Ẹ jẹ́ àwọn tí èèyàn méjì mẹ́ta náà máa tún fi sọ́pọ́tì yìí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ dẹ̀ rí àánú gbà. Àmín Jésù. Ẹ rí àánú gbà. Ẹ rí àánú gbà. Ẹ má jáwó bàbá níran o. Ẹ jọ̀ọ́. Fámi gbogbo pọ̀ ní. Ẹ má wò mí nínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ṣàánú mi ẹ má wò mí nínú o. Ẹ̀yin náà ni mo ní mi lẹ́lòmíì o. Ẹ̀yin náà ni mo ní. Ẹ̀yin náà la láti lẹ́yìn mi. Ẹ má dá mi dábùkátà mi o. Ẹ má fi mí sílẹ̀ fún yàjẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ràn mí lọ́wọ́. Mo fọ́ Ọlọ́run bẹ̀ yín ni ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ má dá dé mi nìkan. Ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run lókùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Mo bẹ̀ yín ni. Ẹ má jẹ́ ọ̀rọ̀ mi ó sú yín o. Ẹ má jẹ́ kọ́rọ̀ mi ó sú yín. Bá mi gbé àwọn ọkọ yẹn. Ẹ ṣàánú fún mi. Ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Ẹ ràn mí lọ́wọ́ o. Ṣé ẹ ti jẹun láàárọ̀ yìí bàbá? Mẹ́rin ti jẹ́ ìwọ̀nba. Ṣé lè jẹ́ dáadáa? Ọmọ yẹn 2 slices iṣu ni. Ok. Àánú àdèdìdè fún mi. Àmín Jésù. Tabarẹ́ ni tó fẹ́ send doctor sí yín ńkọ́ ẹnìkan chat mi kó n fẹ́ send doctor sí yín. Mo fara mọ́ àti kára mi ti yá. Kára mi ti yá mi. Mo fara mọ́. Bàbá ẹ̀dẹ̀ wá ẹ̀dẹ̀ tí wàá look chubby tẹ́lẹ̀ ẹ̀ tuntun look ẹ ti kún fọ́fọ́ díẹ̀ tẹ́lẹ̀. Ọkàn tó ń wá dọ́kàn tó ń sẹ̀ ní ìdẹ̀mọ́rìsì. Torí ẹ̀ mo ṣe ń bẹ ọgbà àgbà ńlá ayé báyìí. Ẹ ṣàánú mi o. Ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun dábọ̀ ẹ jọ̀ọ́. Ẹ ṣàánú mi. Torí mo rò pé mo ṣe ń bọ̀ yẹn mo ti rò pé mo ti ń bọ́ bùbọ̀ nìyẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ṣàánú mi. Ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun dábọ̀ ẹ ṣàánú fún mi. Ẹ túbọ̀ tọrọ àforíjì lọ́wọ́ àwọn tí bóyá nígbà sẹ́yìn ẹ túbọ̀ tọrọ àforíjì pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sì ní sínú àbí nǹkan pé kán tìtorí Jésù ikú rẹ̀ àtàjíǹde rẹ̀ kán fún ní jìn. Ẹ jọ̀ọ́ tó lọ wọ́n ní àbímọ́rin kórí má mi a lè sọ tó bá jẹ́ pé àṣìlẹ́ni tí inú ń bí tí mo ti hùwà sí sẹ́yìn nígbà ìmọ̀ ẹ jọ̀ọ́ torí Jésù Kristi ẹ torí àjíǹde rẹ̀ ẹ foríjì mi pátápátá kẹ́ ẹ dáríjì mi ẹ dákun dábọ̀ ẹ ṣàánú wọn ní Ọlọ́run fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà náà ni mo ṣe ń bẹ̀ yín báyìí ẹ jọ̀ọ́ tẹ́ bá ṣe rẹ́ni tó kù
ẹ má fi sínú ẹ dáríjì mi o ẹjọ́ tó lọ lọ́mọ bẹ̀rẹ̀ ni ẹ dáríjì mi. ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára àjíǹde májẹ̀mú tó jí Kristi dìde gba ọpẹ́ wa. Àmín Jésù. Ìpilẹ̀ṣẹ̀ ipá wa àti agbára gba ọpẹ́ wa. Àmín Jésù. Olùgbẹ́kẹ̀lé wa gba ìyìn wa. Àmín Jésù. Alpha àti Omega ohun gbogbo gba ọpẹ́ wa. Àmín Jésù. Gbogbo ẹ̀ṣẹ̀ Olúwa kó dáríjì wa. Àmín Jésù. Bàbá Olúwa yà yín sí mímọ́. Àmín Jésù. Olúwa kó mú yín lára le. Àmín Jésù. Àánú Ọlọ́run kó sọ̀rọ̀ lórí yín. Àmín Jésù. Ipá Olúwa kó gbé yín dìde. Àmín Jésù. Agbára Olúwa kó wò yín sàn. Àmín Jésù. Nípa iná rẹ̀ pátápátá a mú yín lára dá. Àmín Jésù. Nípa iná rẹ̀ pátápátá a mú yín lára dá. Àmín Jésù. Ọkùnrin yẹn ní wò mí sàn èmi ó sì sàn. Bàbá ẹ ó sàn. Àmín Jésù. Ẹ ó sàn. Àmín Jésù. You are healed. Amen. Ẹ ó sàn. Àmín Jésù. A wò yín sàn. Àmín Jésù. Láti orí yìí dé àtẹlẹsẹ̀ yín. Láti orí yín yìí dé àtẹlẹsẹ̀ yín. Láti orí yín yìí dé àtẹlẹsẹ̀ yín Kristi kó wò yín sàn. Àmín Jésù. Àánú yóò sọ̀rọ̀ lórí yín. Àmín Jésù. Ẹ ó yin Ọlọ́run. Àmín. Ojú ò ní tì yín. Àmín. Bàbá ẹ̀mí yín á gùn. Àmín Jésù. Pẹ̀lú àlàáfíà. Àmín. Pẹ̀lú àlàáfíà. Àmín. Pẹ̀lú àlàáfíà. Àmín. Lẹ́ ò lo ọjọ́ ayé yín. Àmín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Àánú yóò sọ̀rọ̀ lórí yín o. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Ẹ tún nọ́mbà yín pè. Ẹ tún nọ́mbà yín pè. Nọ́mbà mi gangan 080 29 94 26 62. Again. Nọ́mbà mi gangan 080 29 94 26 62. Ẹ pè lẹ́ẹ̀kan sí kámẹ́rà. 080 29 94 26 62. A ó rí àánú gbà. Àmín. So nọ́mbà bàbá nìyẹn. Àwọn yẹn máa tún pè wọ́n á pè mí náà. Bẹ́ẹ̀ mo rí lórí fóònù mi ń sìn ìyẹn méjì ti fún bàbá ní 20,000 naira. So wọ́n ní kàn fi ránjẹ sílé kọ́ dẹ̀ bẹ̀rẹ̀ ọ̀gùn dé 20,000. So nípa orí ọ̀fẹ́ Ọlọ́run tẹ́lẹ̀ mi bá wò ọ̀rọ̀ wá sí yín wọ́n á dẹ̀ pẹ̀ yín náà fúnra yín. Ẹ lé Ọlọ́run tó ṣílẹ̀kùn àánú kì í tì í. Èèyàn ló ṣì tó ń tì í. Bẹ̀tọ́ Ọlọ́run bá ṣílẹ̀kùn àánú fún yàn kì í tì í. So tẹ́ fi lè rí àánú ilé ìgbà bàbá Ọlọ́run á pa yín mọ́ láti tún gbádùn àánú tó ń bọ̀. Bẹ́ẹ̀ ni yóò dẹ̀ rí. Bẹ́ẹ̀ ni yóò dẹ̀ rí. Bẹ́ẹ̀ ni yóò dẹ̀ rí. Ojú ò ní tì í. Gbogbo ẹ̀yin tí ẹ wà lórí afẹ́fẹ́ ẹ ó ra àánú gbà. A ò ní fi irú ẹ̀ gbà wá. Orí wa ò ní gbà bọ̀dọ̀. Ọ̀tá ò ní yọ̀ wá. Ibi ò ní ṣẹlẹ̀ sí wa. A ó yin Ọlọ́run. Jésù lọ. God bless you. We love you. 07054900751. Nọ́mbà tẹ́ ó pè sí. Ẹ má jẹ́ kó scam yín o. We don't message one messenger. Kì í chat messenger. We don't go there about. Send friend request sí yẹn. We don't do it. Account number kan ṣoṣo là ń lò. Account number kan ṣoṣo là ń lò. Then is 01991315544. 01991315544. GT Bank. God bless you. Ẹ jẹ́ jọ pàdé ní church lọ́la. Ká bá Kristi pàdé fún ìpàdé agbára. Yóò dà fún wa. Á dẹ̀ rí ọwọ́ Ọlọ́run. Ẹ̀yin tí bá ń bọ̀ ẹ mẹ́sàn pé dé Ìwó road láti Ìwó road mọ́tò Ẹgbẹ́dá. Ìbọ́lẹ̀ ní Ẹgbẹ́dá ìfọ̀nà méjèèjì. Ẹ ra àwọn ọlọ́kadà sọ́pọ̀ ẹ̀ lọ sí Àgbàlá Gabriel. Ẹ̀yin tó wù yín láti wá wo bàbá. Ilé bàbá yìí church ló wà, ẹ̀yin káàpọ̀ ló wà. Ilé wọn wà. So God bless you. We love you. Á jèrè àdúrà o.